يا ربي أعبدك يدعو لشيخ عبد العزيز عرش قال ربي على بقري اللبيب طول حياة مربي وصنع من كل كرب جنبوا شر المعيب وفضلوا أنت المعيب أرشق مربي على بقري اللبيب طويل حياة مربي وصنع من كل كرب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. ọpẹ́ ni fún Ọlọ́run, ẹ̀yìn fún Ọlọ́run, ògo fún Ọlọ́run, gbogbo jàmáà tí ń wò wá nígun mẹ́ra yányán ibikíbi tí wọn náà bá wà, eré ìṣesí yòówù tó lè bára rẹ máa sọ fọ́lọ́run pé alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. alẹ́kùn ìkẹ́jọ Ọlọ́run kọ́mọ bá Ànábì Muhammadu àtòhun àtàwọn alẹ́ àti gbogbo àwọn sàhábà rẹ̀, bàbá ọlọ́lá wa Alhaji Muhammad Ismail Ìdòwú àti gbogbo àwọn ẹbí Ìdòwú yẹn tó ń sálì kẹmọ́tàbà gẹ̀wọ́n. àmín. màmá alùsùkọ́ alájàgá ní àtò Hùsẹ́ẹ̀nì àti gbogbo ẹbí mọ̀kọ́mọ̀jì yẹn mọ́tàbà gẹ̀wọ́n. àmín. bàbá ọlọ́lá wa Alhaji Abdul Mukid, màmá Alhaji Abdul Kubwa àti gbogbo àwọn adé òun yẹn mọ́tàbà gẹ̀wọ́n. àmín. jàmáà tí ń wò wá tí ń gbọ́ wa ní gómìnà yẹn níbi tá a bá tẹ̀wù sí ìwádé tá a bá gbàgbé ìgbé gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣàṣàdù fún ànábì láyé, ọlọ́run ọba ó mú màláíkà kan ó wá ṣe ọ̀ fún ànábì Muhammadu, ó wá gbé síbi ìmọ̀ mójútó àṣàdù ànábì. ajẹ́kóyè àwa lọ nínú ọ̀rọ̀ wa tá a sọ wà lọ ń kó gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣàṣàdù fún ànábì láyé, màláíkà ní lọ́mọlọ́mú bá ànábì lọ́mọsọ fún ànábì ń gbé lágbájá ọmọ lágbájá ó má ṣàṣàdù wá fún ẹ. gbogbo àyẹ̀wò tí bá ń sọ lágbájá ọmọ lágbájá Abdulaziz ọmọ Tawhid ń ṣe déédéé ọmọ tí ń ṣe dáadáa fún òbí rẹ̀ ni. àwa ṣe lálùkáà ní fún wa ń pé ọlọ́run wá ṣe ànábì láwọn ẹ̀ṣà mọ́hún kan tí ò ṣà gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n ṣíwájú ànábì wá lọ. àkọ́kọ́ náà àwọn ẹ̀ṣà náà la fẹ́ mú wá fún wa lónìí. ọwọ́ ànábì ó kẹnu ibi tọ́lọ́run bá ní kárí mú wá fún wa dé nínú àwọn ẹ̀ṣà mọ́hún yìí. inú oṣù Ramadan ta wáyé ọ̀wà ànábì láàmú mú wá fún wa ní gbogbo jímọ̀ kọ̀ọ̀kan tí ń bẹ ní oṣù náà, nítorí nípa ànábì lọ́lọ́run fún níjọ jímọ̀. Muhammad ní ọ̀gá wọn, Muhammad ní ọ̀gá wọn, gbogbo àwọn ànábì tó kù ànábì ní ọ̀gá wọn. Muhammad ní ọ̀gá wọn o, Muhammad ní ọ̀gá wọn o, ànábì tó kù Muhammad ní ọ̀gá wọn. nínú àwọn ẹ̀ṣà márùn-ún tó ń ṣànábì, àkọ́kọ́ náà àwọn ẹ̀ṣà márùn-ún náà. àhábà Allahu anhu ghafara lahu ma taqaddama min zambihi wa ma ta'akhkhar. nínú àwọn aṣọ ìsùn rọ̀ṣùlì, nínú àwọn ẹ̀ṣà tó ń ṣànábì, àkọ́kọ́ náà ni ọlọ́run ọba ó rán màláíkà Jibrilu sí ànábì kọ́ lọ fún ànábì níwò tọ́lọ́run tí ò fún ànábì níwò àwọn ànábì kan níwò bẹ́ẹ̀ àyàfi ànábì Muhammad sallallahu alayhi wa sallam. kí ló dé tí àyà yìí báyìí tó wá fún ànábì náà ni gbàtà ànábì Muhammad tó parí ogun Sulhu Hudaybiyah nílẹ̀ Madina, ó wá ṣetán láti lọ́ọ́ ṣe umura nílẹ̀ Mẹ́kà. ànábì fẹ́ máa kọrí lọ sẹ́nà Mẹ́kà pẹ̀lú àwọn jàmá àtàwọn sàhábà tí ń kó lọ. ànábì wa gba ní kọ́t kọjá lẹ́yìn tí wọ́n fi gbé ihram, ṣùgbọ́n ká tó máa lọ ànábì rán Usman bin Affan wọn kọ́ náà sàhábì ànábì ó rán sílẹ̀ Mẹ́kà nítorí pé kíkó Mẹ́kà tánàbí kó Mẹ́kà. ànábì fẹ́ apàrọ̀ sí Mẹ́kà, àwọn àlùmọ́kà wọ́n ṣe ń gbàgbé fẹ́ padà wá ja ogun ni láti fi ń pé kí ọ̀rọ̀ ànábì kó lè yé wọn. ànábì wa mú Usman bin Affan wọ́n rán sílẹ̀ Mẹ́kà, ó kọ lẹ́tà fún bí kò lọ gbé fún àwọn alẹ́ Mẹ́kà ń pé Mẹ́kà tá ń bọ̀ pẹ̀lú àwọn jàmáà mi yóò à ń bọ̀ láti wá ṣe owó mú wa ni. àwọn àgbàlẹ́ta ni wọ́n á kà, àwọn náà wá mú Suhail lọ́dọ̀ wọn lọ́hùn bún Umar
àwọn náà fi ránṣẹ́ sílẹ̀ Mọ̀dínà wọ́n wá ṣe lẹ́tà náà wo lẹ́tà láàrin àwọn báyìí wọ́n wá padà lọ láàrin àwọn méjì pé lẹ́tà yìí o lóòótọ́ gba lẹ́tà ká ẹ̀fẹ́ ajagun ẹ̀yin náà sáyìn àwọn náà sáyìn ọwọ́ lọ láàrin àwọn méjì wọ́n á padà gbọ́ àwọn yé Ànábì wa kọrí lọ sọ́nà Mẹ́kà pẹ̀lú àwọn sàhábà tó kó dání. akhbarallahu annahu ghafara ma taqaddama min zambihi wa ma ta'akhkhar. Ọlọ́run wá sọ súrà odidi kan tí ń jẹ́ Suratul Fatih fún Ànábì kí ọkàn Ànábì kó lè balẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ọ̀rọ̀ fomi jomi tó láàrin àwọn sí ìkéníkejì Ànábì wa fẹ́ máa lọ sí Mẹ́kà Ọlọ́run wá ní kí àyà yìí kó wá dé bá Nábì. A'udhu billahi minash shaitanir rajim. Masha Allah. Bismillahir rahmanir rahim. Kí ló wí o? Inna fatahna laka fatihan mubina. Ànábì ó fẹ́ gbéra kó lẹ̀ Mẹ́kà báwa náà tá a bá dé Mẹ́kà tá a bá ń lọ láti lọ́ọ́ ṣe umu àbí láti lọ́ọ́ ṣe hajj tá a bá gba Mádínà wọlé àwọn àgbà mikot gbogbo jama tí wọ́n á rí sọ́kọ́ nígun mọ́ ẹ̀yàn ọ̀tá ń sọ yóò ti yẹ kó yẹ yín lẹ́yìn tí wọ́n ti tẹ̀lé wa lọ sí hajj abáhàn lòmíì náà tí wọ́n ti ṣe hajj abáhàn lòmíì náà tí wọ́n ti lọ Ọlọ́run wọlá lóṣù tá a wà yìí owó hajjá Ọlọ́run kó palẹ̀ ẹ̀wọ̀ kan lápò ọlá bíbí Ànábì lọ́dọ̀ Ọlọ́run Ànábì wá ń lọ sílẹ̀ Mẹ́kà pọ̀lọ́ àwọn jàmá Ọlọ́run wá fi àyà yìí ó fi lè tẹ̀lé lẹ́yìn tó lè jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún Ànábì. dákúdájú àwọn Ọlọ́run a ti ṣílẹ̀kùn ìṣípayá fún Ànábì máa lọ sí Mẹ́kà pọ̀ gbogbo àwọn ẹni tó ń kó lọ lẹ́yìn ìgbà tẹ́ ṣe ìwébùṣe pọ̀lọ́ àwọn ara Mẹ́kà ń gbẹ̀ ń bọ̀ wá Mẹ́kà láti lọ́ọ́ ṣe ó mú wa láti wájà ogun. Allahu ma taqaddama min zambika wa ma ta'akhkhar. Kí ló dé tó rí bẹ́ẹ̀ náà ni gbogbo ohun tí ń jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tí wà Ànábì tó ṣe wá lọ fáwọn Ọlọ́run àti ṣàmójúkò fún ẹ gbogbo ohun tí ń jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tó tún máa ṣe fáwọn Ọlọ́run àwọn Ọlọ́run àti ṣàmójúkò fún Ànábì. wa yutimma ni'matahu alayka wa yahdiyaka siratan mustaqima wa yansuraka Allahu nasran aziza. gbogbo jama'a tí wà ní kúmẹ́ ẹ̀yọ̀mọ́ Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam. Ọlọ́run ọba lẹ́yìn ìgbà tó fi Ànábì lọ́kàn balẹ̀ bù ṣe ó tún wá ní àwọn Ọlọ́run á ti pinnu ìdẹ̀ra àtàwọn Ọlọ́run lẹ́yìn Ànábì lórí kó bá ń lọ kó sí fòyà fún ẹ àwọn Ọlọ́run tó bá ń wo wájú àwọn Ọlọ́run ló máa bá tó bá wọ ẹ̀yìn àwọn Ọlọ́run ló máa bá. wàyà suraka Allahu nasran aziza wàyà suraka Allahu nasran aziza. àwọn Ọlọ́run ọba a ti ṣetán láti ràn wọ́n Ànábì lọ́wọ́. àkọ́kọ́ nù ni nínú àwọn ẹ̀ṣà tọ́lọ́run ọba nínú ẹ̀ṣà márùn tọ́lọ́run fún Ànábì àkọ́kọ́ nínú ni Ọlọ́run jẹ́ kó yé Ànábì pé gbogbo ohun tí ń jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ àwọn Ọlọ́run àti parẹ́ fún Ànábì Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fún Ànábì kan àfànábì Muhammad sallallahu alayhi wa sallam. èkejì nínú ẹ̀ṣà tọ́lọ́run ṣe Ànábì. Isa ala nafsihi. Isa ala nafsihi. Ọlọ́run ọba ó ṣe Ànábì ní ẹ̀ṣà kan tí Ànábì tó wá pa ẹ̀ṣà náà mára tó ṣe ń gbé gbogbo àwọn Ànábì Ọlọ́run tó di kọjá wá lọ tó bá di àlìkìyámà gbogbo Ànábì Ọlọ́run àmọ́ lọ sáré bá wọn tábà lọ sáré bá Ànábì wa Mùsá lórí ẹjọ́ ò fún wa ń gbé èmi náà ní kéèsì mi níwájú Ọlọ́run lónìí bí tí mo bí à ń kéré já tábà lọ bá Ànábì wa Ìsá wọ́n ti pè mí lọ́mọ Ọlọ́run láì ṣe ọmọ Ọlọ́run ìlè yọ̀ọ̀ kan sọ lónìí tábà lọ bá Ànábì wa Ádámà Ọlọ́run ti ní kí n máa jẹ èso mo ti jẹ èso èmi náà wọ́n lẹ́yìn tó fẹ́ rojọ́ lónìí ṣùgbọ́n Ànábì Muhammadu Ọlọ́run pa àwọn nǹkan yìí pamọ́ fún un láti fi ṣìpẹ̀ wa níwájú Ọlọ́run ni Ànábì lọ sáré bá níjọ́ náà tá a bá lọ sáré bá àwọn àtàjálì ìhùmọ̀ rẹ̀ Ànábì ò ní ẹ̀ máa bọ̀ wá mo ti ṣe tán láti ṣìpẹ̀ yín tá a bá wo fáìlì ìrun ó pé fáìlì àwẹ̀ ó pé fáìlì zaka ó pé ó wá jẹ́ àwọn kùdìẹ̀kùdìẹ̀ ló kù ń bẹ̀ gbogbo àwọn àlùmọ̀ Ànábì Muhammadu Ọlọ́run wá ń múnú àwọn kùdìẹ̀kùdìẹ̀ ni Ànábì náà wàá gbà wálẹ̀ òun náà ṣìpẹ̀ wá níjọ́ náà. ìsàwù ala
sí i. ọlọ́run ibi tá a dé náà wà nábì tí ń jẹ́ nǹkan márùn-ún tá a fẹ́ mú wá méjìlá tó rí mú wá nú ẹ̀ lónìí ó tún ṣẹ́kun mẹ́ta gbogbo tó wà nígun mẹ́rin ayé ọ̀wà nábì láàmú mú wá lẹ́yọ̀ ní gbogbo ojoojúmọ́ tí ń bẹ nínú àwẹ̀ yìí nítorí pé ànábì lọ́lọ́run fún ní kòhánì tí ń ṣe oṣù ramadana ànábì lọ́lọ́run fún ní jímọ̀ tí ń ṣe ìkẹ́ ànábì ní ọ̀la wa làrán wa. bó bá dà láàfíà ànábì ní ọ̀la wa lẹ́bí wa bó bá dà láàfíà tàwápẹ̀ ìtànàbí ó là níjọ́ náà tàwápẹ̀ ìtànàbí wọlé ọlá gbogbo ogun tí wọ́n rí ṣọ̀kọ́lá ní gómìnà ayé lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ní ṣọ́ọ̀tì ẹ̀ ní màdàmú ayé ẹni ṣàfihàn àmọ́ yóò yè yóò yè àwọn yìí lọ nírọ̀rùn àwọn aláṣọ ọdún lọ yìí dì àṣì òní kú gbogbo tààdùrù tí ń bọ̀ lẹ́yìn gbogbo ló ń fi àṣẹ kóńgẹ̀ tààdùrù ètò ìpínlẹ̀ àbọ̀nà àgbà nírọ̀rùn àníbẹ̀sí láyé gbogbo tí wọ́n ṣe kọ́ àdúgbò ayélujára máa kí ànábì máa yà ànábì tó bá yín ànábì tó bá ń tọ́ ìkẹ́kẹ́ bá ànábì yín ṣe kẹ́kẹ́ yín ṣe kẹ́kẹ́ fún bí ẹ̀ ní máa kí ànábì bọ̀jà gbọ̀rọ̀gbọ̀ oníṣẹ́ ńlá.